TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ìtẹ́bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdòdó. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó mú adé ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà àti dé gẹ́gẹ́ bí ìṣe wa láti máa fún yín àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ṣáájú ohun gbogbo ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò mà nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà bá ní wàá mọ̀ kó dọ́jà ní èmi tí ní tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹyẹ tèmi kò ní fi apá kan fò lórí ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ òní. Ẹnu aláfà láti ń gbọ́ mọ́ta. Mo kí wa pé àpò dédé àsìkò yìí nílé lóko lọ́nà òdò, mo kí wa pé àpòjúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Mo ní ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ rẹ, ojúmọ́ ayọ̀, ojúmọ́ gbéga ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀, ẹ ti mọ̀ bí a ṣe máa ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wípé òdú náà ni mi kì í ṣàrò fòlórúkọ, orúkọ tèmi náà Títílayọ̀ Àgbọ̀ọ́lá, ẹ máa bá wa ká lọ. Ó yá, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kan tó jọ jẹ ìgbádùn àwọn ìròyìn yẹn ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ ọ̀kan lára àwọn olórí ẹ̀ṣọ́ ààbò èyí tí wọ́n ṣe gba iṣẹ́ ni ó mà ti pa á láṣẹ fún gbogbo àwọn ọmọ ológun tirẹ̀ wípé ó yá o, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní finá mọ́ àwọn agbésùnmọ̀mí lóní kíákíá. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. A kú oríire o, ọ̀rọ̀ wa ti ń já sọpẹ́, ó ti ń já sáyọ̀ o, látàrí bí ìjọba orílẹ̀-èdè ti sọ di mímọ̀ wípé àwọn ìkọlù agbésùnmọ̀mí wọ́n ti dínkù o sí ìdá 90 ní ìgúgúsù ìlà oòrùn. Ẹ máa jó, ẹ máa yọ̀, wọ́n ní ọ̀rọ̀ epo ló ti bá ìròyìn ayọ̀ dé o, látàrí bí àwọn ilé epo lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣe ti mú àdínkù bá owó epo pẹtrol fún àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ló bí irúfẹ́ ìgbésẹ̀ yìí? Ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Irọ́ ni o, irọ́ ló pa o. Agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà Fẹ́mi Fálànà, òun náà ló ti sọ pé irọ́ ni ààrẹ Donald Trump pa lórí ẹ̀sùn tó fi kan orílẹ̀-èdè Nàìjíríà. Wọlé Ṣóyínká ti sọ̀rọ̀, ó ló ti pẹ́ tí mo ti rí o wípé Donald Trump yóò máa gba ìwé ìrìnnà àti ìwé ìgbélùú visa àti green card lọ́wọ́ àwọn èèyàn wo, ṣé àwọn Yorùbá ni, ṣé àwọn Ìgbò ni, ṣé àwọn Haúsá ni, àbí àwọn Sani gan. Wọlé Ṣóyínká sọ̀rọ̀, ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹnìkan tó ti gbà kan rí jẹ́ olùdíje dupò gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra, Peter Obi ti sọ di mímọ̀ wípé òun ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú Labour, ṣùgbọ́n gbogbo àwọn tó díje dupò náà ni ọ̀rẹ́ òun. Ilé-ẹjọ́ ti ṣe ìrànlọ́wọ́ fún Ọmọyẹlé Sowore o. Wọ́n ti sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti dá lọ́wọ́ kọ́ láti má fi ọwọ́ òfin gbé Sowore látàrí bí wọ́n ṣe kéde rẹ̀ wípé wọ́n wá kí ló fa Sowore àti ilé-ẹjọ́ yìí wọ̀. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. What God has joined together, let no man put asunder. Eléyìí ẹ̀ wò àfikún náà ń ṣàwọn o. Arákùnrin kan mà ní wọ́n ní fún aláàrẹ̀ rẹ̀ báyìí ló ṣe kíni ló ṣekú pa ìyàwó rẹ̀. Àwọn ní pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto wọ́n ṣe kíni wọ́n ti fọwọ́ òfin gbé arákùnrin náà. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn làwọn máa mú wá sí etí ìgbọ̀nyín lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní. Ẹ má gbàgbé pé nǹkan láǹfààní láti máa dá sí àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ṣe mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ má gbàgbé láti darapọ̀ wá lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ Ìtàláwé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube ńkọ́ bàbá Gbàgede Ìmọ̀ Nàìjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI
TV ó yẹ ẹjọ́ ká ló sókè lọ́hùn-ún tá a bá dé káwa máa lè náà ẹ̀kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ láwùjá. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sókè tó wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ ní báyìí jẹ́ ká máa wọnú àwọn ìròyìn náà lọ lóníṣọ̀ọ́sán lápọ̀dọ̀ tèmi bíbá náà ni màá ti bẹ̀rẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ di mímọ̀ lánàá òde yìí wípé àwọn ìkọlù ìgbésùmọ̀mí náà ni ó ti dínkù sí ìdá 80% ní igun gúúsù ìlà oòrùn alákòóso fún àlàyé àti ìtanilólobó àpapọ̀ Mohammed Idris òun náà ló sọ eléyìí di mímọ̀ lásìkò àpéjọ àwọn oníròyìn ní olú-ìlú lẹwa Àbújá ó sọ di mímọ̀ wípé ìṣẹ́gun náà wáyé nípasẹ̀ akitiyan àpapọ̀ ti àwọn òṣìṣẹ́ ààbò bákan náà ó ṣàfihàn wípé wọ́n ti rí ọwọ́ àwọn ọ̀daràn náà bọlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́ òfin gbé ọ̀pọ̀ nínú wọn nígun àríwá àrídùdù ṣáájú ni Idris ti sọ di mímọ̀ wípé àwọn ará ilẹ̀ òkèrè náà ni wọ́n sọ pé àwọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n ṣekú pa lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ṣe sọ ó ní kò sí ẹgbẹ́ kankan lókè òkun pàápàá jùlọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí ó ń gbé ìròyìn òfútù fẹ́ẹ̀tẹ̀ káàkiri nípa àwọn ìṣòro ètò ààbò eléyìí tí orílẹ̀‐èdè Nàìjíríà ń kojú lákòótán ó ní ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣàkíyèsí ìbáṣepọ̀ tó wà láàárín àwọn ènìyàn kan tó ń ṣiṣẹ́ lókè òkun àti àwọn iṣẹ́ kan tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà léyìí tó túmọ̀ sí wípé ìjọba gbàgbọ́ pé nǹkan tí àwọn ènìyàn kan ń ṣe lókè òkun pàápàá jùlọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó ṣeé ṣe kó papọ̀ mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe kéde tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ fẹ́ ka ẹ lọ kà nínú ìwé ìròyìn Vanguard. ẹ wo iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ẹnìkan tíṣẹ́ bá ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ọ̀kan lára àwọn olórí ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti àwọn ọmọ ológun ti òfurufú ọ̀gá wọn lápàbẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Air Marshal Sunday Anike òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lásìkò yìí ó ti pa á láṣẹ fún gbogbo àwọn ọmọ ológun ní ẹ̀yìn rẹ̀ níbi ìpàdé kan tó wáyé ní àná wípé ó yá o ẹ jẹ́ ká máa tẹ̀síwájú láti máa finá mọ́ àwọn ẹni tí ń ṣe agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà Àníkè ẹni tó pe eléyìí di mímọ̀ níbi ìpàdé kan tí ó wáyé ní ìlú Àbújá ní àná níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ fún àwọn ènìyàn tó wà lábẹ́rẹ̀ wípé ẹ wò ó ìbẹ̀rẹ̀ ò sí ìdúró ò sí báyìí fẹ́ni tó gbé odómì lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àti àwọn oníwà ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n tún fẹ́ máa domi àlàáfíà ìlú rú gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ lẹ́yìn ìpàdé náà nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a gbọ́dọ̀ sógun ṣòkòtò wálé àwa gẹ́gẹ́ bí ikọ̀ ọmọ ológun ti òfurufú gbogbo ojú ló wà lára wa wọ́n retí ohun tí a mú bọ̀ nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà ló sọ ọ́ di mímọ̀ fún wọn pé ó ṣe pàtàkì ó láti ṣe àwọn nǹkan kan nípa ti ìdúnkòkò àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà ní báyìí a gbọ́dọ̀ fi ìmọ̀ kún ìmọ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára láti rí pé àṣeyọrí wa ó ṣe bẹ́ẹ̀ ó hàn sí gbogbo ayé o lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ ilẹ̀kùn wọn ni àwọn ti pa láṣẹ fún àwọn ọmọ ológun òfurufú láti bẹ̀rẹ̀ sí ní fínàmọ́ ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Agbẹjọ́rò kan mà ti jáde síta ó mà ti sọ̀rọ̀ lórí ìdúkokò ààrẹ Donald Trump mani tàwa làgbẹjọ́rò ọ̀hún agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà mani ò Fẹ́mi Fálànà ó ti sọ di mímọ̀ wípé ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà ìyún Donald Trump ní ó ní níṣe ni ó parọ́ o fún gbogbo àgbáyé nípa fífẹ̀sùn kàn wípé àwọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n ṣekú pa lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó láìsí ẹ̀rí kan gbòógì láti ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn.
Fálànà sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó jẹyọ lánàá òde yìí lásìkò tí wọ́n farahàn lórí ìkànnì amóhùnmáwòrán kan. Ọ̀rọ̀ rẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ààrẹ Donald Trump sọ pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ṣe kíni tó ń kanni lóminú púpọ̀ lórí àwọn ẹ̀sùn ṣíṣekú pa àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ti dúnkòokò wípé òun ti sọ fún àwọn ẹ̀ka ikọ̀ ológun láti gbáradì fún ìgbésẹ̀ ikọ̀ ológun wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe kíni tí wọ́n bá túbọ̀ fààyè gba ìṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi. Fálànà tẹ̀síwájú ó ní a kò jámọ́ kankan lójú ààrẹ Donald Trump. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ ti gúúsù ní South Africa. Ó ní oníṣe ní orílẹ̀-èdè méjèèjì níṣe ló dàbí orílẹ̀-èdè tìjú lójú ààrẹ Donald Trump. Ó ní òun yóò bójú wò ó lápá ọ̀dọ̀ òun gẹ́gẹ́ bí ìwòye àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Lákòótán Fálànà sọ ní mímọ̀ wípé ṣe rí ẹ má jẹ́ ká tanra wa ṣe rí ààrẹ Donald Trump. Ó ní ó ti parọ́ fún gbogbo àgbáyé nípa fífẹ̀sùn kàn wípé àwọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n ṣe pupa lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láìsí ẹ̀rí kankan eléyìí tó ṣe kíni tó ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Inú ìròyìn Daily Post lọ́sọ̀rọ̀ ìkàlẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí òun ló ní ṣe pẹ̀lú ìròyìn ayọ̀. Wọ́n ní owó epo pẹtró ó mà ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń wálẹ̀ ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló bí irúfẹ́ ìgbésẹ̀ yìí? Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àbẹ̀wò sí àwọn ilé epo lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti wá sọ ọ́ dìímọ̀ pé ẹ wò ó owó epo pẹtró ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti wálẹ̀ látàrí bí wọ́n ṣe mú àdínkù bá owó tí wọ́n fi ń kó níbi ibùdó ìfọpo ti Dangote. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ dìímọ̀ pé àwọn ilé epo kọ̀ọ̀kan ní olúùlú ilẹ̀ wa Àbújá ni wọ́n máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà ní òní nígbà tí wọ́n mú àdínkù bá jálá epo kan láti 950 naira per litre wọ́n jà wá sí 940 naira per litre. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò sí àwọn ilé epo yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ sí ìwájú wípé ọ̀kan lára àwọn ènìyàn kan tí ọ̀rọ̀ náà kàn wọ́n sọ di mímọ̀ pé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí rí wípé a ti mú àdínkù bá àwọn nǹkan wọ̀nyí ó sì lè wá sílẹ̀ sí kí alẹ́ òní kó tó ṣe bẹ́ẹ̀ kó tó tẹnubọ epo. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà sì máa retí àwọn àdínkù nǹkan báyìí nípa ti ọ̀rọ̀ epo pẹtró ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ẹ má gbàgbé ń pé láti ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí ni àwọn nǹkan wọ̀nyí ti ń fi ojú léde wípé ó ṣeéṣe kí owó epo pẹtró kó ṣe bẹ́ẹ̀ kó já wálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Òun la ti ń rí yìí o. Wọ́n ní eléyìí tún wáyé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde rẹ̀ wípé òun ti bu ọwọ́ lù ú ìdá 15 lórí gbogbo àwọn epo tí wọ́n bá ń kó wọlé àti dísù àti pẹtró lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè ṣe kóríyá fún ibùdó ìfọpo ti Dangote. Wọ́n ní ìpinnu àwọn alágbàtà àti àwọn alẹ́nulọ́rọ̀ yìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Tí wọ́n bá ń pe gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra ẹ mọ̀ páwọn gómìnà pọ̀ nípínlẹ̀ Anambra ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ mọ orúkọ rẹ̀ Peter Obi ni o. Òun náà ni ó ti sọ di mímọ̀ wípé nígbà tí òun sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour tí òun sì ti polongo fún ìdíje dupò gómìnà rẹ̀, ó ní ohun tó kọ òun gbọ̀ngbọ̀ngbọ̀n náà ni ìbò òtítọ́ àti òdodo eléyìí tí yóò wáyé lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá. Obi sọ eléyìí di mímọ̀ nígbà tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí ní Agulu ní ìjọba ìbílẹ̀ Anoja nípínlẹ̀ náà. Ó díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2023. Ó tẹnumọ́ wípé gbogbo àwọn olùdíje dupò gómìnà ní ọ̀rí òun tí òun sì rọ̀ wọ́n láti ṣe kíni láti ní ìfẹ́ ìpínlẹ̀ náà lọ́kùnkúndùn ju ìfẹ́ ara wọn lọ bí wọn yóò ṣe máa gbégbá ìdìbò. Ó ní òun fẹ́ ìdìbò ọ̀fẹ́ àti òdodo. Ó ní gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour, ó ní òun ṣàtìlẹ́yìn fún olùdíje dupò àwọn. Ó ní ṣùgbọ́n tí má wá ṣàtìlẹ́yìn fún yín kì wá ń ṣe débi pé kẹ́ ẹ máa ra ìbò kẹ́ ẹ máa ta ìbò. Ó ní pé nítorí pé kíni nítorí pé òun kì í lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Ó ní torí pé kíni òun kò lè ra ìbò, òun ò ṣe rí, òun sì lè ṣe láéláé. Ó wá rọ̀ wọ́n wípé ẹ má jẹ́ kí n rí yín kẹ́ lọ́wọ́ nínú rírà bò títàbò. Ó ní òun gbàgbọ́ wípé gbogbo àwọn olùdíje dupò àwọn náà ni wọ́n súnmọ́
fóun lọ́nà kan tàbí èkejì. Ó ní ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra kí wọ́n yan ẹni tí ọkàn wọn bá fẹ́ gẹ́gẹ́ bí gómìnà wọn. Ó ní òun kò tako ẹnikẹ́ni o. Ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbọdọ̀ lọ́wọ́ sí ríra ìbò tàbí títa ìbò. Lákòótán ó ṣàlàyé pé ọdún 12 sẹ́yìn náà ni òun fi wà ní ipò gómìnà lẹ́ni ọdún 42 in 42 years tí ó sì sọ di mímọ̀ wípé òun kò ní ìfẹ́ ara ẹni nínú ìdìbò náà. Bákan náà ni ó sọ pé wọ́n gbọdọ̀ fààyè gba àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra láti yan adarí eléyìí tó bá wù wọ́n. Inú ìwé ìròyìn Punch lọ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́ Vanguard gbé Daily Post gbé kò sí ìwé ìròyìn tó gbé lówó tòní. ìròyìn eléyìí òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Wọlé Ṣóyínká. Àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ni wọ́n ti sọ wọ́n ní ọ̀rọ̀ àgbà bí òṣèlú rọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ni. Mo ti sọ fún yín tipẹ́tipẹ́ wípé Donald Trump yóò máa gbé àwọn ìgbésẹ̀ kan èyí tí yóò máa tako àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lára ìgbésẹ̀ yìí náà ni wípé kó máa gba ìwé ìrìnnà, kó gbé igi dínà ìwé ìrìnnà ìyẹn passport àti visa àti green card àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Wọlé Ṣóyínká ṣe ti sọ di mọ̀ pé òun mọ̀ nígbè nǹkan kan tí arákùnrin yìí yóò ṣe tó bá débẹ̀ ni pé ó máa ṣe bẹ́ẹ̀, ó máa wọ́gi lé ohun tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà green card àti àwọn nǹkan kan mìíràn tó ní ṣe pẹ̀lú ti ìwé ìrìnnà. Wọlé Ṣóyínká sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wo arákùnrin yìí ohun tí ó wà nínú rẹ̀ tí mọ̀ á ṣe bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn oríṣiríṣi ìwà jáde lásìkò yìí. Ẹ̀rí èyí tó sọ láìpẹ́ yìí nípa ti àwọn ìkọlù tó sọ pé ó ń wáyé sí àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ọ̀nà àti máa ṣe kíni, ọ̀nà àti máa ṣe ìpalára fún àwọn nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹni tí ń ṣe Wọlé Ṣóyínká sọ di mímọ̀ sí iwájú pé ṣé mo pé mo ṣe ìlérí wípé tí ààrẹ Donald Trump bá ti wọlé ìwé ìrìnnà èmi yóò fà á ya. Rí pé mo ṣe bẹ́ẹ̀, mo dẹ̀ ti fà á ya. Eléyìí tún jẹ́ ọ̀kan gbòógì tí mo fi ń sọ di mímọ̀ fún yín pé ẹni yìí kì í máa ń ṣe ẹni tí ẹ lè fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rẹ̀. Ó ṣe kí ni, ó ní àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó fún Wọlé Ṣóyínká ni ó ti wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò bí mo ṣe wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, mo ti padà síbí yìí o, inú mi sì dùn pé mo wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá tẹ̀sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láìpẹ́ ẹ̀yin náà ti gbọ́ wípé wọ́n ti gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà mi láti má wá sí orílẹ̀-èdè wọn mọ́. Wọlé Ṣóyínká wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò kò sí àǹfààní fún òun láti rìn àjò lọ sórílẹ̀-èdè United States lásìkò yìí. Tóun bá tẹ̀ fi orúkọ sílẹ̀ fún mi kò tí ì dájú wípé wọn yóò ṣe kíni, wọn yóò bu ọwọ́ lù fún òun. Wọlé Ṣóyínká tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ o wípé òun ti rè tipẹ́tipẹ́ wípé Donald Trump yóò máa gba ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbégi dínà kankan fún àwọn ará bíyè. Ẹ fẹ́ ká inú ìwé ìròyìn Vanguard lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùúrọ̀ bó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Òun lọ́rọ̀ tí ìròyìn ti Wọlé Ṣóyínká elétò kàtọ́ ó lóun ṣe kíni, òun ti mọ̀ tipẹ́tipẹ́ pé irú elétò wáyé yóò ṣe kíni, yóò wáyé. Ẹ wo wọ́n ní what God has joined together, wọ́n ní what God has joined together let no man put asunder. What God has joined together let no man put asunder. Ṣé wàá rárá kùnrin tí mo fẹ́ kà yìí, òun ṣe kí ni, ó ti fi ọwọ́ ara rẹ̀ put asunder sínú ìgbéyàwó rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto náà ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn ti fọwọ́ òfin gbé arákùnrin kan o, ẹni ọdún 25 years, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Sufiyanu Aliyu fún ẹ̀sùn wípé kíni, fún ẹ̀sùn wípé ó ṣekú pa ìyàwó rẹ̀ ẹni ọdún 15 years kọ́lọ́ ń ṣàánú wa ni. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Suwaiba ní agbègbè ìjọba ìbílẹ̀ Tangaza nípínlẹ̀ náà. Eléyìí náà ló jẹ́ nínú àtẹ̀jáde eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Ahmed Rufai tó fi léde lánàá òde nípínlẹ̀ Sokoto. Gẹ́gẹ́ bí Rufai ṣe sọ, ó ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹwàá ní ilé àfúrásì náà lábúlé Gwanya tí ọ̀kan lára àwọn olùgbé náà ṣiṣẹ́ kíni tó sì fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Rufai tẹ̀síwájú ó ní ní kété tí àwọn gbọ́ ìṣẹ̀lẹ̀ náà ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o. Ó ní nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ọ̀bẹ kan tí wọ́n sì sọ di mímọ̀ wípé ó ṣeé ṣe o kí ó jẹ́ pé ọ̀bẹ náà ni ó lò láti fi ṣe kíni, láti fi ṣekú pa ìyàwó rẹ̀. Látàrí iṣẹ́ ìwádìí síwájú sí i, gẹ́gẹ́ bí agbẹnusọ náà ṣe sọ, ó ní èdè àìyedè náà ni wọ́n ló wáyé láàrin
láàrin wọn tí ó sì yọrí sí ìjà tó fi di wípé ó ṣekú pa ìyàwó rẹ̀. Ó ní Aliyu náà ló lo ọ̀bẹ náà láti fi dá ọgbẹ́ sí ara obìnrin náà iyún ìyàwó rẹ̀ kó tó di pé ó ṣe ó gbèkújẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra. Bákan náà ni wọ́n ní ọkọ arábìnrin náà ti padà jẹ́wọ́ ó sọ wípé ó lóhùn lòun ṣekú pa ìyàwó òun lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Bákan náà ni agbẹnusọ náà sọ nímọ̀ wípé wọ́n ti gbé ẹ̀yà ara ìyókù arábìnrin náà lọ sí ilé ìwòsàn. Níbẹ̀ náà ni wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti ó ti gbèkújẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra pátápátá. Lákòótọ́ ó sọ di mímọ̀ wípé wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn fún iṣẹ́ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà ni ó ní àfúrásì náà yóò fojú balẹ̀ ẹjọ́. Inú ìwé ìròyìn Daily Post lẹ́sùrẹ́ta lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá gbọ́ ilé yìí bí ilé ẹjọ́ ṣe ìrànlọ́wọ́ fún Ọmọyẹlé Sowore. Nígbà kan wọ́n ti sọ di mọ̀ pé wọ́n wá Ọmọyẹlé Sowore iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ní àná òde yìí ni wọ́n ti dá alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Wọ́n ti dá lọ́wọ́ kọ́wọ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti má fi ọwọ́ òfin gbé ẹni tí ń ṣe ajìjàgbara adíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí Ọmọyẹlé Sowore wípé wọ́n fẹ́ gbé àbí wọ́n wá káàkiri wọ́n tẹ̀dí. Bákan náà ni wọ́n sọ ọ́ dìmọ̀ pé ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ní àná òde yìí wọ́n tún bá ṣe wọ́n tún bá gbé igi dínà àwọn ọ̀nà kan tí wọ́n lè fẹ́ fi ọwọ́ òfin gbé Ọmọyẹlé Sowore. Wọ́n nítorí ó sọ ọ̀rọ̀ kan tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n fi mú ọ̀rọ̀ rẹ̀ wá láti ọ̀dọ̀ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Adájọ́ tó jókòó ti ẹjọ́ yẹn ní ìpínlẹ̀ Èkó Justice Musa Kakaki ni ó pa àṣẹ yìí wípé pẹ̀lú ọ̀rọ̀ Sowore tí wọ́n pariwo kiri ní ìpínlẹ̀ Èkó wípé iléeṣẹ́ ọlọ́pàá ń wá òun ti wá dá sí ọ̀rọ̀ náà. Wọ́n ti sọ di mọ̀ wípé kí wọ́n má wà mọ́ wípé wọn lẹ́tọ̀ọ́ àti fi ọwọ́ òfin gbé Ọmọyẹlé Sowore gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nígbà tí Ọmọyẹlé Sowore yóò fèsì sí irúfẹ́ ìdájọ́ yìí. Ó ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ò gbàgbọ́ mọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n kì í ṣe wípé wọn ò ní ìgbàgbọ́ nínú ètò ìdájọ́. Wọ́n ní ó kù sí ọwọ́ adájọ́ gangan láti sọ di mímọ̀ pé wọn yóò gbàgbọ́ nínú wọn àbí wọn ò ní gbàgbọ́ nínú wọn. Ṣùgbọ́n èyí tí wọ́n ṣe yìí ó ti fi hàn wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan wọ́n ti ń pè fún ìdájọ́ òdodo èyí tí adájọ́ náà tẹ̀lé. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ náà ní pé wọ́n ṣe ọkàn akin láti ẹ̀ ti rí pé àwọn dá sí ọ̀rọ̀ náà láti dá ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kọ́ wípé kò gbọdọ̀ fi ọwọ́ òfin gbé òun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé wọ́n tuntun wá mú ọjọ́ ọjọ́ kejì nínú oṣù kejìlá láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Ẹ má gbàgbé pé ṣáájú náà ni wọ́n tún wọ́ Ọmọyẹlé Sowore lọ sí iwájú adájọ́ kan ní ìlú Àbújá látàrí pé wọ́n sọ ọ́ di mọ̀ pé ó máa pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó pè ní oníwà ọ̀daràn. Wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ń jẹ́ kí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore máa di gbọmọgbọmọ ní ilé ẹjọ́ nílùú Èkó àti ní ìlú Àbújá ṣùgbọ́n lọ́wọ́ tí a wà yìí wọ́n ní wọ́n ti sọ di mímọ̀ wípé Ọmọyẹlé Sowore ẹ filẹ̀ ẹ má gbé gẹ́gẹ́ bí adájọ́ yẹn ti sọ di mímọ̀ nínú ìdájọ́ rẹ̀ ní àná òde yìí. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard lẹ́wọ̀n ti bá níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Láti ibẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn tá a bá dé ìròyìn yẹn àwa máa jọ pẹ̀kẹ́ lò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa gbò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV
ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn níbi tí a tètò yìí láti jọ máa pẹ̀kẹ́ lu àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe mú wá sí etí ìgbọ̀n yín ṣáájú láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ kápáwọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àwọn ọmọ ológun ti òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Air Marshal Sunday Anike níbi tí ó ti sọ dìímọ̀ fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wípé wò ó ìdúró sí ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbódó mi o àti ṣetán o ẹ jẹ́ ká máa finá mọ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà àti ẹ̀bá bímílẹ̀ rẹ̀ máa sọ dìímọ̀ pé ẹni yìí ó ti mọ iṣẹ́ tí àwọn gbà ó tẹ̀ ti bẹ̀rẹ̀ níbi tí ó dá báyìí láti rí pé àwọn agbésùmọ̀mí wọ̀nyí tí wọ́n fẹ́ máa dẹ̀mí àlàáfíà àwọn gbọ́dọ̀ mọ́ràn wọn lóko wúdùn àwọn gbọ́dọ̀ máa ṣèkọlù fún wọn láti òkè wá gẹ́gẹ́ bí o ti ṣe sọ di mẹ́jẹ̀ká owó wípé lẹ́yìn àṣẹ tó parí ẹ̀jẹ̀ká ohun tó máa ti ibẹ̀ jáde gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ẹ̀yin náà lè fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tí. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ti sọ di mímọ̀ nípasẹ̀ alákòóso fún àlàyé àti ìtanilóbó àpapọ̀ ìyẹn Mohammed Idris wípé wọn ṣe kíni wípé àwọn agbésùmọ̀mí ìkọlù ìgbésùmọ̀mí ipò ṣe pé ó ti dínkù sí ìdá 90 ní ìgúgúsù ìlà oòrùn ìyún 80%. wọ́n ní pélé yìí wáyé nípasẹ̀ akitiyan àpapọ̀ ti àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé wọ́n ṣe kíni wọ́n ti ń tọwọ́ mọ́ wọn bọ́ṣọ́ o wípé wọn ò fi bẹ́ẹ̀ dúró wọn mọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló sọ di mímọ̀. láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìròyìn ayọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àdínkù ló ti ń dé bá ọ̀rọ̀ epo pẹtrol ní orílẹ̀‐èdè Nàìjíríà ní àwọn ilé epo lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ní eléyìí ni ó fi jẹ́ ẹ̀rí àrídájú pé bó ṣe ń lọ yìí náà a máa lọ sílẹ̀ ní kò tún ní padà lọ sí òkè mọ́ dẹ̀ ní ilé ìwáyé látàrí ìgbésẹ̀ ìdá 15 tí ààrẹ gbé lórí owó orí àwọn epo tí wọ́n kó wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣe ìrànlọ́wọ́ fún ibùdó ìfọpo ti Dangote kí lè rí sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe gbọ́ láàárọ̀ òní ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí. agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Fẹ́mi Fálànà òun náà ló sọ di mímọ̀ wípé ó ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump ó ní níṣe ló ti parọ́ fún gbogbo àgbáyé nípa fífẹ̀sùn kàn wípé àwọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n ṣekú pa lemọ́lemọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí agbẹjọ́rò tí Fẹ́mi Fálànà sì sọ di mímọ̀ wípé ó ní ọ̀rọ̀ tí Donald Trump sọ yìí ó ní wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni o irọ́ tó jẹ́ wípé kò fìdí múlẹ̀ tí kò sí ẹ̀rí kankan gbòógì eléyìí tó lè fi ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. ẹ wo ọ̀rọ̀ ńlá ni Fálànà sọ yìí o kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ tí Fẹ́mi Fálànà sọ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe òǹkọ̀wé ní ògbóǹtarìgì Wọlé Ṣóyínká ó ní òun ti rí tipẹ́ o ìpè tí ààrẹ Donald Trump bá dé ipò aláṣẹ a máa ṣe àwọn nǹkan lòdì sí ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi ká gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà green card àti oríṣiríṣi àwọn nǹkan tó mọ̀ pé ó wúlò fún ìrìn àjò wọn ní orílẹ̀-èdè àgbáńlá ayé òun ni òun tóun ti mọ̀ tipẹ́ lòun ṣe sọ́dún mọ̀ pé tó bá wọlé òun yóò ṣe kíni òun yóò fa ìwé tirẹ̀ ya nípa ti orílẹ̀-èdè United States òun dẹ̀ ti ṣe báyìí òun ti fà á ya òní láìpẹ́ yẹn rí wípé wọ́n gbé ẹsẹ̀ lé ìpè kó má wọ orílẹ̀-èdè wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ẹnu Wọlé Ṣóyínká ṣùgbọ́n ní báyìí ẹ̀gbọ́n ohun tí bàbá yìí sọ ṣé ọ̀rọ̀ àgbà ni ṣé kì í ṣe wípé ohun tágbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà òun ló ti dílẹ̀ Wọlé Ṣóyínká ti sí wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ìgbé Donald Trump kò ṣeé gbára lé o kẹlẹ̀ rí sí ọ̀rọ̀ Wọlé Ṣóyínká yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀. gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra ìyún Peter Obi ó náà ló ti sọ di mímọ̀ fún àwọn ará ìpínlẹ̀ Anambra wípé kí wọ́n ṣe kí wọ́n tẹ́wọ́ mọ́ wọn bọ́ṣọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ kẹjọ oṣù kọkànlá yìí oṣù tí a wà yìí wípé kí wọ́n ṣe kí wọ́n rí dájú wípé ìdìbò náà ó lọ lọ́wọ́ ẹ̀rọ ó jẹ́ ìdìbò ọ̀fẹ́ àti òdodo yẹn free and fair election kí wọ́n dẹ̀ rí dájú wípé wọ́n ra ìbò ó ní àwọn kọ́mọ̀ tó yẹ pé wọ́n máa ń ra ìbò pé wọ́n máa ń ta ìbò ó ní kí wọ́n rí dájú wípé kí wọ́n má mú ríra ìbò kí wọ́n má mú wọ̀bẹ̀ kí wọ́n rí pé àwọn ará ìpínlẹ̀ náà kí wọ́n yan ẹni tó bá wọ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà
kí wọ́n má ṣe máa dàrú. Ó ní pé ó lóun ò takò ẹnìkankan wípé tó kó gbogbo wọn tabaníkà wò lọ́nà kàbí èkejì ó máa níbi kan tí wọ́n ti gbà sopọ̀ mọ́ òun. Ó ní pé lóòótọ́ òun ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra fún ọdún 12. Ó ní fún ìdí èyí wípé kán má lọ́wọ́ nínú pé bóyá à ń ra ìbò àbí à ń ta ìbò àbí à ń ṣe máa dàrú níbi ìdìbò, kí wọ́n jẹ́ kó ṣe kíni kí ìdìbò náà kó lọ bó ti tó àti bó ṣe yẹ. Ó ti súnmọ́lé tán, ẹ jẹ́ ká wo bí gbogbo yóò ṣe lọ sí ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí. Kí lẹ rí sí ọ̀rọ̀ Peter Obi yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ọmọyẹlé Sowore níbi tí ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Èkó ti dá ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kọ̀ wípé ẹ má tẹ̀síwájú láti lọ fi ọwọ́ òfin gbé Ọmọyẹlé Sowore gẹ́gẹ́ bí ẹ ṣe kéde rẹ̀ wípé ẹ̀ ń wá ṣáájú níbi tí ọ̀rọ̀ dídò yìí bákan náà ní ilé ẹjọ́ gíga ní ìlú Àbújá náà àwọn náà ti fi àná òde yìí sọ di mọ̀ pé wọn kò gbọdọ̀ lọ fi ọwọ́ òfin gbé Ọmọyẹlé Sowore o. Ìyẹn wo ohun tí Ọmọyẹlé Sowore ń ṣe láti ìgbà yìí wá. Kí lẹ rí sí gbogbo nǹkan wọ̀nyí? Ẹ tún wo ibi tí ọ̀rọ̀ rẹ̀ dé dúró. Ilé ẹjọ́ gíga méjì ti ìjọba àpapọ̀ ni wọ́n ti ń bá dá sí ọ̀rọ̀ yìí. Kí lẹ rí sí gbogbo nǹkan wọ̀nyí? Ibi tá a sọ̀rọ̀ dé àlérò wípé ó ti ṣe kí ni ó ti yé yín jù bẹ́ẹ̀ lọ. Ó yá kí lẹ rí sí ọ̀rọ̀ méjèèjì yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ síbi tí. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto wọn náà ti fọwọ́ òfin gbé arákùnrin kan màlẹ́ ẹni ọdún 25 years. Wọ́n ní ó ṣekú pa ìyàwó rẹ̀ ẹni ọdún 15 years. Wọ́n ní pé àwọn méjèèjì náà ni wọ́n jọ wọ́n lédè àìyedè ló wáyé tó fi di wípé ó yọrí sí ìjà, ó yọrí sí gbàgbó tó fi di wípé wọ́n ní ọkọ rẹ̀ yìí òṣèké ni wọ́n ní ó ṣekú pa ìyàwó rẹ̀. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá sọ mímọ̀ wípé àwọn ará àgbègbè náà ló pe àwọn lọ́kàn sí àwọn táwọn lẹ́sìkè táwọn súnmọ́ lọ síbẹ̀ táwọn sílẹ̀ bá ọ̀bẹ kan nílẹ̀ láwọn pé wọ́n ní pé lẹ́yìn táwọn fọwọ́ òfin gbọ́ ọ̀ràn ọkọ rẹ̀ yìí làwọn wá ṣe ìwádìí làwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò ló wá sọ di mímọ̀ wípé ẹ wò àsìkò àgbo tàwa yìí kò nílò pé ká máa ṣe kíni ká máa pàjá lọ́bọ̀ pé ẹ wò òun lòun ṣe kíni lòun ṣekú pa ìyàwó òun. Wọ́n wá ní pé wọ́n ti ṣe kíni wọ́n ti gbé ẹjọ́ náà wọ́n ti gbé lọ sọ́sibárákùnrin náà lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn láti tún ṣe ìwádìí sí síwájú sí lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní àfúrásì náà wọ́n sọ nípa àfúrásì náà yóò ṣe kíni yóò àwọn olùdájú pé ó fojú balẹ̀ ẹjọ́. Ẹ wò ó gbogbo ẹ ti láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Ẹ̀yin náà ó wá kó sọ wọ̀nyí láti bá wa dá sí ní àárọ̀ òní nípa fífi èròǹgbà yín ṣòwò sí abẹ́ comment section wa láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ òun ní ká jẹran tó lẹ́nu ohun pa òfun ní òjẹ́ óyá ní a máa lò lè wá o. so bọ́kàn bá rìn kún tó bá rọ̀ṣà ó di dandan kó ṣe kéne kó mọ́bílẹ̀ bùtẹ́ àwọn oníbejì báyìí lọ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀. Mo ní ojú tẹ̀ fi ń wò wá ojú náà kò ní fọ́ láṣẹ Èdùà, etí tẹ̀ sì fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ Èdùà. Ẹ ṣé fún olùgbà tẹ̀ fi ń wà tẹ̀ fi ń gbọ́ wa àmọ́ lóore ànífẹ̀ẹ́ yín gidigidi gan ni. Ẹ bá wà gbàgbé láti darapọ̀ mọ́ lójúpọ̀ ìkànnì àbánidọ́rẹ̀ wa Facebook Gbàgede Ìmọ̀ Ọláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyẹ̀dẹ́sí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Orúkọ tèmi ò yí padà o, Títílayọ̀ Àdùọlá náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi. Fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé pé a ṣe mú abala yẹn bọ̀ abala eré ìdárayá ní orí pápá BGI TV. Títí ìgbà náà àwọn ọmọ ṣe nǹkan ní ṣe wá o. Eré kàbìtì. Káàbọ̀ padà láti òkè lọ́nà níbi tá a dúró yìí láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá ilé láti kẹ́sọ̀ lóde obìnrin mímí kì í ṣe àmì polówó ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tọ̀tọ̀ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi. Fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ sí
èmi kọ́ ọlọ́mọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ó yá gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí rẹ̀ wípé ilé láti kẹ́sọ̀ lóde ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars wọ́n ti jáde sí gbangba wálíà wípé kò sóhun tó jọ ò wípé àwọn ti lé Daniel Ogunmọdẹdẹ kúrò gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ẹ má gbàgbé wípé awuyewuye ló jẹ lánàá pé wọ́n ti lé ẹni yìí àbí ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ní kò sí ohun tí ó jọ ò wípé ẹni yìí ni ó wà ní ìlú Àbújá níbi tí ó ti ń fi ìmọ̀ kún ìmọ̀ nípa ti iṣẹ́ akọ́nìmọ̀gbá gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé tó bá sì parí tiẹ̀ ní láti ṣe kíni láti padà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde nínú ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ fún gbogbo àwọn èèyàn láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Daniel Ogunmọdẹdẹ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Paul Onocho ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje líìgì tó lédè Turkey gẹ́gẹ́ bí ó ṣe dàbí ẹ̀dùn rẹ̀ bí òwe nínú oṣù tí ó kọjá wọn ni Paul Onocho òun ni ó gba àmì ẹ̀yẹ yìí látàrí bó ṣe rí ìbò púpọ̀ gbà láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé Victor Osimhen náà wà láàrin àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá tí wọ́n mú pé wọ́n ṣe dáadáa nínú oṣù tí ó kọjá ẹ má gbàgbé ẹni tí ń ṣe Victor Osimhen náà ló gba ti oṣù kẹjọ tí oṣù kẹwàá Paul Onocho ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni náà ló gbà yẹn ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Paul Onocho ẹ jẹ́ ká wá sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ wọ́n ti fẹ́ lójú tá a bá sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ ti àwọn obìnrin láti ikọ̀ agbábọ́ọ̀lù 12 wọ́n ti sùn sí ikọ̀ agbábọ́ọ̀lù 16 teams gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí léde ní ojú òpó wọn ní àná òde yìí ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Morocco ní irúfẹ́ ìdíje náà yóò ti máa wáyé ń bẹ̀rẹ̀ láti ọjọ́ 17 oṣù kẹta wọ ọjọ́ kẹta oṣù kẹrin ní ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ lásìkò yìí wípé bí ọ̀rọ̀ ṣe jẹ́ yìí àwọn ṣe léyìí láti lè jẹ́ kí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ kó tún máa ní ìdàgbàsókè sí ni ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn CAF ẹ jẹ́ ká lọ sí pápá ìṣeré San Siro níbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Inter àti AC Milan ni wọ́n ti sún sí ìpele àṣekágbá láti sọ pápá ìṣeré náà di tiwọn lẹ́yìn tí wọ́n ti ń sọ gbogbo èyí tí wọ́n sọ pẹ̀lú àwọn ìṣàkóso pápá ìṣeré náà wípé ẹ fún wa ẹ jẹ́ ká rà á gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ ṣùgbọ́n láìpẹ́ yìí nínú yìí jáde wípé tí wọ́n bá ti parí gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe níbi pápá ìṣeré náà ó ṣeé ṣe kí wọ́n máa fi yé gbogbo àwọn èèyàn pé ó ti di ti ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan àti ikọ̀ agbábọ́ọ̀lù ti Inter Milan ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ àwọn ti Italy ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Victor Osimhen ló máa fi èsì sí àṣeyọrí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lánàá nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí orúkọ wọn jẹ́ Ajax Victor Osimhen tó gbá góòlù oníbẹ̀ta wọlé ni ó ti wá ń sọ dímọ̀ pé ẹ wo àṣeyọrí yẹn ayẹlẹ́ni tí ń ṣe àṣeyọrí ní àná láti rí i pé àwa náà sún síwájú nípa ti ìdíje UEFA Champions League ti sáà yìí gẹ́gẹ́ bí Victor Osimhen ti ṣe wá sọ wípé ẹ wo mo ṣe ń fi ojú sọ́nà sí àwọn nǹkan níbi ìdíje UEFA Champions League lọ́wọ́ yìí èmi ó lè jẹ́ èmi ni mò ń léwájú lẹ́yìn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ṣùgbọ́n kò tán síbẹ̀ o mo sì ń fi ojú sọ́nà láti gba èyí tó jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Victor Boniface òun ni ó ti sọ dímọ̀ pé ṣẹ́rí Jeremy Frimpong àti Florent Witte tí wọ́n wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tí àwọn èèyàn tí rí iṣẹ́ ọwọ́ wọn dáadáa Victor Boniface ló ti sọ dímọ̀ fún àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ìṣòro lẹ́ máa ní o nítorí àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n nílò àsìkò láti lè darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn mọ̀ pé àti ibìkan ni wọ́n ti ń bọ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ fún wọn ní sùúrù tó pọ̀ kẹ́ ẹ lè jẹ̀gbádùn wọn lọ́jọ́ iwájú Victor Boniface òun ló sọ lé nípa ti Florent Witte àti Frimpong nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ọ̀dà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Lamine Yamal ni ó ti sọ́jú mọ̀ pé ìdí rèé o tí mi ò lè fi ìra mi wé Lionel Messi Lamine Yamal ẹni tó gbá góòlù aládùúdùn kan wọlé ní àná níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ti gbá àmì ayò mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Club Brugge lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sọ ọdún mọ̀ pé ṣó ṣe ń rí ààrẹ
gẹ́gẹ́ bí Messi lásìkò yìí ó ní rárá ọ̀hún ẹ̀ má jẹ́ kí n fira mi wé Messi o, Messi ti ṣe ohun mèremère tí èmi gan ọ̀dẹ̀ ti dé ìdajì àwọn nǹkan tí Messi ti ṣe yìí mo kàn ń gbìyànjú láti máa dàgbàsókè ní gbogbo ìgbà kí n lè máa rí àwọn góòlù púpọ̀ kí n lè máa rí gbá wọlé gẹ́gẹ́ bí Lamine Yamal ti sọ di mímọ̀ ní àná òde yìí ó ní ọṣẹ ọlọ́kà ṣe gbogbo ìjẹ̀bẹ̀ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín níbi làwọn ọ̀rọ̀ mọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV ẹ̀ máa ṣeré ìdárayá kára yín lè máa jí pépé lóòrèkóòrè ojú ní mí ò ní kí n ṣàìmọ̀ fúnlùkọ́ àfihàn mi ò nílò ìdáhùn lọ́jà tó bá dọ́jà báyìí má mọ̀ bó dọ́jà ní èmi tí ń tuntun Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa làwọn máa ṣe nǹkan ìṣe wa ò ire o ire kàrìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.